bàbá dàbí kí ló dé? Bó ti bàbá. Àbábíwò. Kí ló ṣẹlẹ̀? Ọ̀rọ̀ Nàìjíríà yìí ti sú mi. Ọ̀rọ̀ Nàìjíríà yìí ó sú mi. Kí la gbé kí la jù? Ṣé Nàìjíríà nìkan ni? Ní kí ni? Nàìjíríà nìkan ni kí gbogbo àwọn àrùn burúkú àwọn ọmọ gúnlẹ̀ sí. Ìgbà kan àti ẹ̀gbọ́n kan òde ọlọ́run HIV àti ẹ̀gbọ́n àwọn yàlẹ̀yàlẹ̀ ní ilé yìí ń sọkọ fún. Wèrè kan tún dé olóòrùn náà nípa bí nípa kúkú nípa gígùn. Ìkan tún wá dé olóòrùn àbẹ́là. Lájọ táyé ti dáyé àbẹ́là máa yọ ni wèrè rẹ̀ kọ́kọ̀ kò yòrò. Àtúwágbọ́n tó wá dé ìpamọ́nbarì akẹ́nìgbẹ́ ìgbólókọ̀ ànábì. Kí ló kọ rẹ̀? Ó yà wèrè ju ajá lọ. Kí ló kọ rẹ̀? Bí tẹ́ ń pa kúkúrú báyìí nípa gígùn kọmọ mọ kékeré kọmọ gbàlagbà kọmọ olówó kọmọ bàálù kọlá kọmọ jẹjẹ mojoko ń bá jókòó bí ń jẹ kí wèrè rẹ wá kàwọn bẹ tọrọ gínà gbọkọ rẹ náà á ní corona typhus nígbà tó kọmọ bí báyìí. N kò wá ní ìdíjọ kan tó ń lọ. Ògbómọ̀ṣọ́ ni Ògbómọ̀ṣọ́ tí n bá dé Ògbómọ̀ṣọ́ tó bá ti bí aláya corona typhus la kọ́ wá bá ń dé Ògbómọ̀ṣọ́ ọmọ ìgbé Ògbómọ̀ṣọ́ tó ń wo ogun ọ̀jà jẹjẹ kọ́ Ògbómọ̀ṣọ́ rí alógun ọ̀jà lÓgbómọ̀ṣọ́ tó bá ti bí aláya corona typhus la kọ́ bá ń dé Ògbómọ̀ṣọ́. Bàbá àjà yóò fẹ́ lọ nù. Mo lọ èmi. Bàbá àjà mi. Ọlọ́pàá sàánú fún ẹ̀yin Ògbómọ̀ṣọ́ ló ń lọ. Ṣé Ògbómọ̀ṣọ́ kì í sára Nàìjíríà? Ṣé corona typhus àbí kí ló pè ìyún ọba